lẹ́yìn tó bá kọ́ ṣọ́ọ̀bù tán á tún ṣe extension yẹn tún máa débi orí títì báyìí. Lẹ́yìn tó bá ṣe extension lórí títì tán ìyẹn ò tún ní tẹ́lọ́rùn, ó tún wá umbrella ńlá á tún gbé sórí títì. Àwa gangan ní ìṣòro ara wa. Àwọn Yorùbá ní lálá tó ròkè wọ́n ní ilẹ̀ ló ń bọ̀. Ní orílẹ̀-èdè Nàìjíríà ṣé ohun tó bá lọ sí òkè lórílẹ̀-èdè yìí ǹjọ́ ń padà bọ̀ wá lẹ̀ bí? Lálá Nàìjíríà tó bá ròkè kì í padà wá sísàlẹ̀. Ẹ gbàgbé pé ẹ̀yin náà láǹfààní àti oore ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wa lórí ètò fún gbogbo àwọn ìkéde ìpolówó ọjà tí ẹ bá fẹ́ ṣe. Ojú òpó tí ẹ lè fi kàn sí wa ní 080 75 21 46 40 080 75 21 46 40. Òun náà là ń lò fún WhatsApp. Ẹ lè kàn sí wa lójú òpó yìí. Ẹ̀yin tí ẹ bá sì ní ẹ̀bùn ijó jíjó, orin kíkọ tẹ́ fẹ́ darapọ̀ mọ́ àwa akọni talent hunt, ìdíje tó jẹ́ pé ní kò pẹ́ kò jìnnà April 7 náà ni ó wáyé ní ààfin kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà olórí aládé gbogbo. Ẹ̀yin náà darapọ̀ mọ́ wa ń bẹ̀ torí pé ẹ̀bùn ẹ̀dá nílànà fún ẹ̀dá gẹ́gẹ́ bí a ṣe ń sọ. Ní Nàìjíríà lálá tó ròkè ní Nàìjíríà wọ́n ní kò padà wálẹ̀ mọ́. Òótọ́ ni. Ẹjá wòye tí a bá epo bẹntiró ní ọdún bíi mélòó kan sẹ́yìn bóyá 180, ìgbà tó pẹ́ ó di 200, ìgbà tó pẹ́ 400, ńgbà tó tún yá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ 800, 1000, ńgbà tó yá bí 1400. Ńgbà tí iléeṣẹ́ Dangote tí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe tí wọ́n fà wálẹ̀ síbi wọ́n tẹ̀ ní wọ́n fẹ́ fà sí 600, 700, ṣùgbọ́n àwọn kan ò gbà pé kíkiní yẹn ó wálẹ̀. Wọn ò gbà pé kó wálẹ̀. Nígbà tí wọ́n bá ń sọ wọ́n ní àdúpẹ́ o gbogbo ẹ̀ náà ti ń dẹ̀rọ̀, ó ti di 800 o. Ẹ dákun ṣé 800 náà dẹ̀rọ̀? Epo tá à ń sọ yìí 180, 200 ní tẹ́lẹ̀. Nǹkan wá tún bọ́ sí 800 ẹ ló tún dẹ̀rọ̀. Lálá Nàìjíríà tó ròkè kì í padà wálẹ̀ mọ́. Kì í padà wálẹ̀ mọ́. Ẹ tí ẹ̀ já wo àwọn ọlọ́kadà àtàwọn mọ́tò. Ṣé ẹ rí kó tó di pé ní ọdún bíi mélòó kan sẹ́yìn oye tá a máa ń gbé per drop ń gbà yín náà bóyá better life ni per drop. Ńgbà tó yá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ drop kan mọ̀ di 100 naira, ìgbà tó yá 150 per drop ó sì ti di 300 naira, àpò kan àbọ̀. Epo dẹ̀ tún ti já wálẹ̀ díẹ̀. Ṣé mọ̀ wípé ńgbà tí wọ́n ti rà ní 14, 13 àtúgbọ́, ṣùgbọ́n epo náà tún ti wá já sí 1000, ó tún ti já sí 800. Síbẹ̀ náà àwọn ọlọ́kadà àwọn dẹ́rẹ́bà wọn ò mọ̀ já kínní wálẹ̀. Lálá Nàìjíríà tó bá ròkè kò tún padà wálẹ̀ mọ́. Èló náà ta kobí owó ráìsì tẹ́lẹ̀, kobí owó ìrẹsì èló náà ta, èló náà tàpò ráìsì tẹ́lẹ̀ bóyá bíi 8000. Àpò ráìsì ní àwọn ìgbà kan àpò ráìsì lé ní 100,000. Nísìn àpò ìrẹsì bóyá 60,000 náà ni. Àtúndúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Ǹjẹ́ lálá Nàìjíríà náà tó ròkè ìjó tún lè padà wálẹ̀ mọ́? Ẹ já wo àwọn dẹ́rẹ́bà náà. Ibi tí dẹ́rẹ́bà ń gbé ní 100 naira tẹ́lẹ̀ 200, 500. Gbogbo ẹ̀ bí wọ́n fẹ́ gbé per drop ní mọ́tò gan sìn àwọn taxi ìgboro wọ́n mọ̀ gba 200, 300, 500 ní taxi tó yẹ pé wọ́n tó máa kó èrò bíi mélòó kan per drop. Lálá Nàìjíríà tó ròkè kò wálẹ̀ mọ́. Ẹ já wo ti ilé ìgbé, oye tí wọ́n rẹ́ǹtì ilé, oye tí wọ́n rẹ́ǹtì ilé tẹ́lẹ̀ bóyá
fúláàtì tẹ́lẹ̀ wọ́n gba 5,000 naira lóṣù tẹ́lẹ̀ bí àpẹẹrẹ ni o, lọ́dún á wá jẹ́ 65,000. ńgbà tó yá ilé 3 bedroom flat, ilé tí wọ́n ti ẹ̀ ń gbà ní 65,000 nígbà yẹn, báyìí ó ti di bíi 200,000 300,000. bẹ́ẹ̀ náà ni ṣọ́ọ̀bù, tí ṣọ́ọ̀bù tiẹ̀ tún lè kú. ṣọ́ọ̀bù tí wọ́n gbélẹ̀ ní 3,000, àwọn míì tiẹ̀ tún fẹ́ mọ́ gba bíi 10,000 15,000. ṣọ́ọ̀bù tó jẹ́ pé ó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ kìí ṣe pé wọ́n tún ṣe ẹ̀fẹ́ kọ́. ẹ dákun, ṣé ìjọba gan ló ń ni wá lára ni àbáwa náà là ń ni ara wa lára? ṣé gbogbo nǹkan ìjọba ló ní pọ́blẹ́mù ni àbí àwa fún ara wa là ń ni ara wa lára? nítorí wípé láńlọ́ọ̀dù mìíràn ti kọ́ ilé, ó ti kọ́ èmi gan jogún ilé yẹn ni tó ti lé ní bíi 40 years ago, nígbà tí gbogbo nǹkan gbówó lérí tí nǹkan wọ́n. ilé tí láńlọ́ọ̀dù míì gbélẹ̀ ní 1.5 ó sọ di 3,000 naira. ilé mi ò ní tọ́lẹ́tì o, ilé mi ẹ̀yìnkùlé ni wọ́n ti máa ń wẹ̀, ilé mi gan ò ní sílìn, ilé mìíràn wọn ò níná. nígbà tí ẹ rí kò sí tó burú nínú kéèyàn increase ilé o. téèyàn bá fẹ́ increase nǹkan á jẹ́ pé ẹ fẹ́ renovate ilé, ẹ fẹ́ renovate ibi tẹ́ ẹ bá wà. tẹ́ ẹ bá fẹ́ ṣe renovation ó di dandan ẹ lè gbowó lé nǹkan pé ẹ̀yin ará ilé yìí o, bí lè ṣe rí o, a gbọ́dọ̀ túnṣe o, a gbọ́dọ̀ ṣe gbá, a gbọ́dọ̀ ṣe àwo o. tẹ́ ẹ bá wá gbowó lé bóyá 2,000 ní tẹ́lẹ̀, ṣùgbọ́n pé ẹ fẹ́ renovate ẹ wá pè ní 3,000, tí ìjà yóò pa. ṣùgbọ́n pé kẹ́ẹ̀kan wá gba owó, ẹ gbowó àtúnṣe tó yẹ kẹ́ ẹ ṣe ẹ ṣe, àtúnṣe ilé tó yẹ kẹ́ ẹ ṣe ẹ ṣe. ẹ wá ẹ ṣáà ń gbowó, ẹ ná, ẹ increase owó. gbogbo wa ládẹ̀ máa ń parọ́ mọ́ ìjọba ni o, ìjọba ilé yóò dá o, ìjọba tọ̀hún ni o, ìjọba gbá ni o, ìjọba àwo ni o, ìjọba ni òṣùn tó yẹ kí wọ́n ṣe o. àwa gan gẹ́gẹ́ bí aráàlú, kí ni tí àwa gan ṣe? ipa wo là ń kó láti ran ara wa lọ́wọ́? ipa wo là ń kó láti ran ọmọnìkejì lọ́wọ́? bó bàjẹ́ àtúká lọ́pọ̀lọpọ̀ wa aré rẹ̀ là ń sá káàkiri. bẹ́ẹ̀ ẹ mọ̀jà sọ pé kò kàn mí. gbogbo wa mọ̀ ní tẹ́nàntì, láńlọ́ọ̀dù nífẹ̀ẹ́ tó bá dẹ́kọ̀ọ́ ó di dandan yóò di tẹ́nàntì o. láńlọ́ọ̀dù nífẹ̀ẹ́ tó bá dé Àbújá ó di dandan yóò di tẹ́nàntì, yóò gba ilé náà. ẹ mọ̀jà fi ayé ni ara wa lára. kì í ṣe gbogbo nǹkan ní ìjọba. ẹ tẹ̀ tún já wo àwọn ọlọ́jà, àwọn oníṣọ́ọ̀bù, torí bó ṣe ń lọ nígboro ayé náà là ń sọ. ẹ já wo àwọn ṣọ́ọ̀bù, ẹlòmíràn á tún kọ́ ṣọ́ọ̀bù sábẹ́ wáyà, á kọ́ ṣọ́ọ̀bù sábẹ́ wáyà níbi tí iná wà, power line, á kọ́ ṣọ́ọ̀bù síbẹ̀. ẹ ń fẹ̀mí ara yín wéwu nígbà téèyàn ń fẹ̀mí ara rẹ̀ ta tẹ́tẹ́ ni. ìyẹn tún wá kéré o, torí a máa sọ pé bóyá ìjọba ní gbogbo ìgbà. tí ìjọba bá ṣe títì 4 lane, títì ìjọba, ẹlòmíì tún máa kọ́ ṣọ́ọ̀bù láti inú ilé. ó lóye ẹsẹ̀ tí a gbọ́dọ̀ wọ̀n sí ibi títì ìjọba yìí. ẹlòmíì máa tún kọ́ ṣọ́ọ̀bù, lẹ́yìn tó bá kọ́ ṣọ́ọ̀bù tán á tún ṣe extension yẹn tún máa débi orí títì báyìí. lẹ́yìn tó bá ṣe extension lórí títì tán, ìyẹn ò tún ní tẹ́lọ́rùn, ó tún wá umbrella ńlá á tún gbé sórí títì. àwa gangan ní ìṣòro ara wa. ìbùkún Ọlọ́run nídìí mú nílà láì fi làálàá kún.
ní títì ìjọba tá a bá wò ó ká ní pé títì fẹ̀ báyìí àwọn ọlọ́jà ti pàtẹ sí orí títì ní o lápá ọ̀tún lápá òsì àwọn ibi tó wá yẹ kí mọ́tò gbà wá níjù tó ró mọ́ ní títì ìjọba. Kí náà ṣe títì fún? Ṣebí torí mọ́tò ni, torí ọkọ̀ ni, kì í ṣe torí ṣọ́ọ̀bù. Ẹni bá fẹ́ pàtẹ kó lọ gba ṣọ́ọ̀bù, tó bá mọ̀ pé o fẹ́ mọ́ tajà lọ gba ṣọ́ọ̀bù tó mọ̀ fi ta ọjà. Ṣùgbọ́n kéèyàn tún wá kó tún mọ́ pàtẹ sórí títì ìjọba, súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ yóò wá pọ̀ lọ́kàn ní kése. Àwọn mọ́tò gan ọlọ́kadà wọn wà ní rí títì ọ̀hún rìn mọ́. Ẹ dákun ṣé ẹ̀bi ìjọba náà ni? Ìjọba ní tiwọn o. Torí èmi náà sọ mọ́ ní a rí àwọn ìjọba kan nígbà war against indiscipline. Irú gbogbo àwọn tó bá ń pàtẹ yàtọ̀ sí pàtẹ sórí títì gan, tí ṣọ́ọ̀bù rẹ bá ti kọjá ibi tó yẹ kó dé, àwọn wáyà mú ẹ, wọ́n á fi ẹ́ jòfin, wọ́n á ti ẹ̀kọ́ da ọjà yẹn nù, wọ́n á kọ́ ba gbogbo ṣọ́ọ̀bù yẹn jẹ́. A ò sọ pé kéèyàn mọ́ ṣòwò, kéèyàn mọ́ gbìyànjú, ṣùgbọ́n àkọ́kọ́ ẹ mọ̀já fẹ̀mí ara wa wéwu, ẹlẹ́ẹ̀kejì ẹ mọ̀já fẹ̀mí ọmọnìkejì wa sínú ewu. Torí nígbà tí ẹ bá ń pàtẹ sórí títì ìjọba, títì ọlọ́dà, a rí àwọn ìgbà kan tó yẹ pé mọ́tò yàwọ́, ó dẹ̀ pa àwọn èèyàn lọ rẹ́rẹ́rẹ́rẹ́. Ọlọ́run ní já ṣìnì, Ọlọ́run ní já ṣe kò gẹ́ aburú. Ká mà wá sọ àwọn tó jẹ́ pé orí títì gan-an ni wọ́n wá yàn láàyò. Gbogbo àwọn tó bá ń pàtẹ sójú títì wọ́n máa kó ọjà wọn ní mọ́tò park ìlú kan ṣoṣo. Mọ́tò park máa tó 50. Mọ́tò park á tó 50. Wọ́n nítorí àwọn tó ń gbé sọ́lẹ̀ ni ò pé tó bá ti ríbi pé àwọn èèyàn rìn síwájú, wọ́n tún lọ ń wọkọ̀ níbì kan, wọ́n tún máa gbé páàkì lọ́bẹ̀. Mo dé Ìbàdàn ní àìpẹ́ yìí, mo kí gọ́vnà tó wà ńbẹ̀ nígbà tí mo dé Ìwó road. Mi ò fẹ́ dá Ìwó road tàbí bẹ̀yẹn gan mọ̀, mi ì dá mọ̀ mọ́. Torí ìgbà tí mọ́tò ń gbé wa bọ̀, ọ̀tọ̀ níbi tí mọ́tò já wa sí, mo ní àṣẹ́bí tí wọ́n tún ti ń járò lélẹ̀ ni. Nígbà tí mo débẹ̀, wọ́n ṣe páàkì yẹn, mighty park. Páàkì yẹn tó bí kò sí ọkọ̀ tẹ́ ẹ fẹ́ wọ̀, inú páàkì yẹn ló wà. Bẹ́ẹ̀ fẹ́ wọ mọ́tò Òṣogbo, Adó, Ifẹ̀, Èkó, Àbújá, Ìlọrin, gbogbo ẹ̀, Kaduna, inú páàkì yẹn lẹ́ẹ̀ ti wọ̀. Bó ṣe yẹ kí ìjọba ó mọ̀ ṣe nǹkan tí wọ́n ṣe nù. Kì í ṣe pé kí páàkì wá pọ̀, kí páàkì wá òun gan-an ló fi dàbí ẹni pé ó fi ń jí àwọn èèyàn gbé. Òun náà fi ń jí àwọn èèyàn gbé. Tí páàkì bá irú bí àpẹẹrẹ ń sìn, ká sọ pé irú Ilé Ifẹ̀ ń sìn, kí wọ́n wá kó gbogbo páàkì kí wọ́n kó sójú kan nílé Ifẹ̀. Ọ̀tọ̀ níbi tán ti ń wọ mọ́tò Àkúrẹ́, Adó, mọ́tò Adó, Èkìtì, Iléṣà, Àkúrẹ́, ọ̀tọ̀ níbi tẹ́ ti wọ̀. Ọ̀tọ̀ níbi tẹ́ ti máa wọ mọ́tò Òbíní, tẹ́ ti wọ mọ́tò Ìbíní, Ẹdó, gbogbo ẹ̀. Tẹ́ bá tún kúrò mẹ́, ọ̀tọ̀ níbi tẹ́ tún ti wọ mọ́tò Ìlọrin, Ògbómọ̀ṣọ́, gbogbo ẹ̀. Ọ̀tọ̀ níbi tẹ́ ti wọ mọ́tò Ìwó, wọ mọ́tò. Ṣé ẹ rí gbogbo nǹkan wọ̀nyẹn? Ó ń ba nǹkan jẹ́ ni. Àwọn park tó bá wà lójú kan, irú bí ò bá tiẹ̀ sí lójú kan, kí wọ́n dínkù sí ọ̀nà bíi mélòó kan, kí wọ́n wá bá wọn ṣe é, kí wọ́n modernize ẹ̀ bíi ti Ìbàdàn tí mò ń sọ yìí. Ẹni tó bá rìnrìn alẹ́
tí oorun bá ká mọ́ páàkì yẹn ní Ìwó Road Ìbàdàn, ààyè tó máa sùn wà ń bẹ̀ o, torí tí ẹ wá gbọ̀ngàn kan wà ń bẹ̀, gbọ̀ngàn yẹn wà ń bẹ̀ tó tóbi, tó bá di pé arìnrìn àjò tí ẹ fẹ́ ṣe ó rẹ bọ́dì díẹ̀ tàbí ó fẹ́ rest, inú gbọ̀ngàn yẹn ló máa wà, àwọn àga wà ń bẹ̀ bí ìgbà tí yẹn wà ní film house ni. Ó débẹ̀ ó tún bẹ̀rẹ̀ sí wo sinimá, wàá wo sinimá wàá relax. Àwọn ilé gbọ̀nsẹ̀ tó bá fẹ́ ṣe gbọ̀nsẹ̀, owó náà fi ń ṣe òyìn tiẹ̀ nọ́mbà tó ráwọn kan náà ló máa tún ṣe. Tẹ́lẹ̀ níbàdàn ní Ìwó Road tí mò ń sọ yìí, tẹ́ bá fẹ́ tọ̀, tẹ́ bá wo gbogbo àwọn àtàn ńláńlá ní páàkì, wọ́n mọ̀ ṣe gbọ̀nsẹ̀ káàkiri ni, wọ́n mọ̀ tọ̀ káàkiri, wọ́n mọ̀ gá káàkiri. Ṣùgbọ́n tẹ́ bá dé ibi tí mò ń sọ yìí ní Ìwó Road Ìbàdàn, mo kí gọ́vnà tó wà ń bẹ̀ o, èmi ò ń ṣe olóṣèlú o, mi ò ń ṣe olóṣèlú. Bá ṣe ohun tó dára, ẹ jẹ́ ká sọ pé ó ṣeun. Lálá Nàìjíríà tó bá ròkè kì í tún padà wálẹ̀ mọ́, kì í tún padà wálẹ̀ mọ́. Àríwísí yín ẹ fi ṣọwọ́ sí wa lójú òpó tí mo ti fi sílẹ̀ ṣáájú, 080 75 21 46 40, 080 75 21 46 40.